Africa Media Live TV. Kindly subscribe to our YouTube channel to get updated on the trending gist, latest news all over the world. Like our page, subscribe, and share with friends. Thank you. Oba Oniba Ekun, Dr. Sefiu Alao Adekule Baba Oko Olakari Aye all the way from Eba. Baba ti dé oga. Lẹ́ni ẹjọ́ ajẹ́lẹ̀. Gbogbo àwọn tí wọ́n dúró síwájú Ayégun general ẹjọ́ wọ́n ní ká má dúró síwájú wọn bẹ́ẹ̀. Ọ̀gá mi náà wà ní Alhaji Adisa Bashiru Baba Akọrin. Ọmọ onídà kò máa ná ọmọ ògbódà àmọ̀dá ní tó fi gbádùn rẹ̀ lórí gbàgbàgbà Adisa Bashiru Baba Akọrin lẹ́kọ̀ọ́ gbọ́. Africa Media Live TV. Kindly subscribe to our YouTube channel to get updated on the trending gist, latest news all over the world. Like our page, subscribe, and share with friends. Thank you.